ojú olókun ọ̀nà ìgbàlẹ̀ ọ̀nà ìgbàlẹ̀ omi pakítí ọ̀nà pakítí ìpàdé omi àtọ̀nà ó pín sí méjì ọ̀dọ́gba wọ́n ránṣẹ́ sí Ṣàngó lòun ò lè dá wọ́n pe Ọbàtálá ó ní kì í ṣe tòun wọ́n ránṣẹ́ sóògùn Ògún ní kọ́ mọ́ ọ lọ wọ́n ránṣẹ́ sí Olókun ọba omi ìgbà ọ̀hún nìjà omi àtọ̀nà. mo fẹ́ pè yín kẹ́ ẹ jẹ́ mi ní òò tèmi mo pè yín kẹ́ ẹ jẹ́ mi ní òò tèmi nítorí pé ọ̀tá méjì wọ́n ti pàdé lórí afárá ẹnìkan kì í dá wọn lẹ́kun odò ní oṣù nílàjà ẹnikẹ́ni tó bá ti moríkì ẹ mọ̀ dá lóhùn ẹ lànà ẹ jẹ́ rí i. ilé ọmọ mi ṣebí Ṣọlá ló kó kọ ọ̀rẹ́ rẹ̀. Ṣọlá lórúkọ ẹ̀. Ṣọlá ṣó o létí o sì gbọ́n téèyàn wò mí ọ̀rọ̀ rẹ̀ ló fi lówó tí gbè lẹ́yìn nítorí pé a kọ owó bọ̀ láti yọ a kọ ẹ̀ ní bíbí kan rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ó lálàáfíà yóò ní fọkànbalẹ̀ àmọ́ kò lè ní owó láé wò mí wò kó o mọ̀ fi ojoojúmọ́ ayé kó o mọ̀ fi kówó lé ọ̀rẹ́ rẹ̀ lọ́wọ́. ẹ̀sìn ló ń ṣe tó rò pọ̀ rẹ́rìn ẹni jọ kí ni nǹkan tí mo ṣe fún ẹ nígbà tí mi àti ẹjọ́ ń bára wa ṣeré ṣe bí dọ́kọ̀ máa sọ fún mi ní pé ẹ ló mánéjà jẹ́ kí n wà lókè tí mo wà ní òkè téńté yẹn tí màá dẹ́nu kó dúró síbẹ̀ wọ́n ń bá ìṣeré mo mú pépà mo sọ yẹn lù ẹ́ ẹlẹ́yìn o dẹ̀ mú blọọkù 9 o là yẹn mọ́ mi lórí lójijì mo dẹ̀ ṣubú. kò rántí pé ọjọ́ kan ń bọ̀ àwọn kan wà tó ṣe lànà àwọn kan tó ní jẹta ibi tó padà end sí ní gbogbo ẹ̀ náà padà lọ.